Ẹ̀yin tèmi nílé lóko, I bring good tidings to you all. Bí àwọn onígbàgbọ́ ṣe máa ń kíra wọn nìyẹn. Àdẹ̀kù òǹgbẹ tó ń lọ lọ́wọ́, ẹ̀mí á ṣíkà oṣù. Orúkọ tèmi ni Olórí Abímbọ́lá. Ọ̀rọ̀ tó wà níta lẹ́nu ọjọ́ mẹ́ta ni mo fẹ́ dá sí. Ojú tèmi máa fi wò ó lè yàtọ̀ sí titi yín. Ọ̀rọ̀ nípa Kemi Afolabi tó ní òun ní lupus. Okay, right. Accepted. Ó ní lupus. But àwọn people wọ́n ti ríra wọn gẹ́gẹ́ bí wípé ní they can just come outside. They can just come out there láti máa béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn Nigerians. Lọ́wọ́ àwọn Nigerians. Then wọ́n dẹ̀ ní sense of entitlement. Bí wípé ẹ̀yin nìkan ló gbọdọ̀ jẹ́, ẹ̀yin nìkan ló gbọdọ̀ jẹ́. Kí ló dé tẹ́ fi rò bẹ́ẹ̀? Ṣé ẹ rò pé àwọn ìṣẹ̀dá kan wọ́n kéré sí àwọn ìṣẹ̀dá kan ni? The same system tí àwọn ìjọba Nàìjíríà ń lò, the same system tí wọ́n operate, òun náà làwọn celebrities yìí, òun náà ni wọ́n ń lò now. The same system ni wọ́n ń lò. Now, ó jáde bí abi 2 weeks ago, I can't recollect very well. Ó sọ wípé ó ní lupus. Okay, fine, accepted. Okay now, ìgbà tó ní lupus, ó dẹ̀ ti need owó. Èló gangan ni ẹ̀yin gangan ti ní account? Èló? You have to be transparent. Mátà tó wà nílẹ̀ yìí, ẹ need láti pa kúbẹ́kúbẹ́ tàbí kẹ́ wá máa wọ́n ní sàn láàárín, ajé ló máa ń mú ní pẹ̀kọ̀rọ̀. Iye owó tẹ need, èló gangan lẹ́yìn gan ti rí ń bẹ̀. Àbí ẹ expect àwọn Nigerians kó kó gbogbo owó yẹn sílẹ̀ fún yín simply because you are a celebrity, simply because you are depressed, or simply because o ní lupus. Lupus yìí, àìmọye thousands ló ń live pẹ̀lú ẹ̀. Thousands of people live with it. Tí wọ́n pariwo sọ́dọ̀ ẹnì kankan. Oníkálukú ló ń dá ẹrù ẹ̀ gbé náà. Ṣùgbọ́n àwọn Nigerians tí wọ́n ọrùn ẹlòmíì náà máa fẹ́ dá bùkátà tí wọ́n sí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ lẹ̀ tí mo pé tí bá kọ̀ ti jáde tí bá ti sọ, wọn kúkú ní béèrè questions lọ́wọ́ yín, wọn ò ní sọ. Wọn ò ní sọ nǹkan kan, wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fún owó sákàǹtì, wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi owó sákàǹtì, wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi owó sákàǹtì yín. Tó bá dẹ̀ yá náà, owó yẹn náà wọ́n máa lọ fi ra mọ́tò tàbí kán fi ra cream. Wọ́n máa ra cream tàbí kán fi lọ ra ilé. Wọ́n kọ̀ jáde, later wọ́n kọ̀ wá sọ fún wa pé okay, Ọlọ́run ti heal àwọn, Ọlọ́run ti disappear lupus yẹn. Kemi Afolabi, I want to tell you wípé àwọn tó ní àwọn celebrities bí titi yín, tí wọ́n dẹ̀ they live their normal life. Nobody prays for that. Kò sẹ́ni tó tọrọ àìsàn lóòótọ́, kò sẹ́ni tí àìsàn wò. Ṣùgbọ́n tó bá ti dé, ẹ gbé bùkátà yín nù, ẹ jọ̀ọ́, ẹ gbé. Ẹ ti wá sáré bọ́ síta, ẹ ti máa pariwo, ẹ fún wa lílé, ẹ wá máa sunkún. Àrí bẹ́ẹ̀ ṣe ń flaunt àwọn nǹkan yín lórí social media náà. Kò dẹ̀ tí nǹkan tó kan ẹni kankan pẹ̀lú yẹn. It's your life. But tí nǹkan kan náà bá ti dé sí yín, ẹ gbé fúnra yín náà. Tẹ́ bá gbé fúnra yín, àwọn èèyàn tó bá ti rí pé okay, ẹ need 10 million naira ló need. Okay. Èló gan lẹ́yìn gan ní, èló gan ló wà lákàǹtì yín. Okay, a ní 5 million. Àwọn èèyàn máa dìde, wọ́n máa ṣèrànlọ́wọ́. Wọ́n máa dìde láti ṣèrànlọ́wọ́, láti ṣe ìrànlọ́wọ́. Ṣùgbọ́n kì í ṣe pé kẹ́kọ̀ọ́ máa parọ́ bíi pé parọ́ bíi pé ẹ kàn ti gbé irọ́ kan kalẹ̀. Wọ́n sọ pé ọdún márùn-ún ló máa kú. Èmi ò tí ì rí ibi tí wọ́n ti sọrú yẹn rí o, tí doctor máa sọ pé 5 years ló kù fún yàn láti kú. Wọ́n lè sọ oṣù mẹ́ta, wọ́n lè sọ oṣù márùn-ún. But even ta ló sure fún gan pé 5 years gan yìí, ta ló sure fún? Ní Nàìjíríà, is it not Nigeria of today? Ta ló sure fún kó lè lo 5 years? 2022 la wà báyìí. 5 years time, kò sẹ́ni tó sure fún náà.
ẹ yé pa ajá lọ́bọ̀ fún wa, ẹ jọ̀ọ́, ẹ yé pe ajá ní ọ̀bọ. Ẹ wá máa bọ́, ẹ máa wá máa sunkún, ẹ máa sunkún ìgbére. Àwọn nǹkan tí ẹ̀yin ní ẹ lè kò tí ẹ need kí ẹ ṣe wá máa béèrè lọ́wọ́ àwọn èèyàn rárá now. Ẹ̀yin fúnra yín gan ẹ lè ẹ tọ́jú ẹ̀. Ẹ̀yin fúnra yín ẹ tọ́jú ẹ̀. Àìsàn yìí dẹ̀ tí wọ́n dẹ̀ ń sọ yìí kì í ṣe àìsàn tó jẹ́ pé mortality rate ẹ̀ ó low, just 10%, 10% ni. Àwọn tó ń survive ẹ̀, àwọn tó ń live with it, tó dẹ̀ wọ́n ń ṣe normal thing. You will live your normal life just as anybody. You will live your normal life. 90% ni wọ́n. Àwọn mortality rate ẹ̀ yẹn lupus 10%. Àwọn tó ń survive, àwọn tó ń live normal life, wà á máa ṣe ilé ayé ẹ lọ náà ni kò sí wàhálà kankan. Wà á dẹ̀ máa lo àwọn medications tó máa kọ fún ẹ. Even kò sẹ́ni tó máa mọ̀ gan. Kò sẹ́ni kankan tó máa mọ̀. Àìmọye nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń gbé mì pé wọ́n máa gbé mì. Wọ́n á dẹ̀ máa tọ́jú ara wọn lọ. You work, you get paid, and you buy whatever you want to buy. Owó ẹlòmíì nínú owó oṣù tó ń gbà lóṣù, ó ti níye tó ń lọ fún oògùn. Nítorí kó má bàa dirú stage báyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tọrọ owó lórí social media. Ojú ò kí ń tì yín ni? Ṣé ojú ò kí ń tì yín ni? Ṣé ẹ̀yin nìkan lẹ wà láyé ni? Ṣé ẹ̀yin nìkan, ẹ̀yin ni lénìí, ẹ̀yin ni lánàá bí ẹkùn àkọ́kọ́ jẹ? Kí ló dé? Wọn dẹ̀ nínú kò ní sí proof kankan ò sí rárá tó máa kọjú sọ ẹ ti mọ̀ pé àwọn Nigerians wọ́n máa gbà. Wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní sanwó sínú account. The only thing you know tẹ́ dẹ̀ wà after ni kan sanwó sínú kan bẹ̀rẹ̀ sí ní sanwó sínú account yín. Kan bẹ̀rẹ̀ sí ní sanwó sínú account yín. The only thing tí ẹ wà after nìyẹn. The only thing tí ẹ wà after nìyẹn. Kí ló organization ni yín náà? Kí ló dé tí ẹ lè kẹ́ bẹ̀rẹ̀ health insurance? Health insurance scheme. Ẹ lè bẹ̀rẹ̀ health insurance workshop. Ẹ lè bẹ̀rẹ̀ now. Ẹ máa fi àwọn time kan sílẹ̀ fún tẹ́ ẹ̀ ní fi sínú location. Invite máa wà fún oníkálukú òkè. Kí ẹ ṣe ìdánilẹ́kọ̀ọ́. Àwọn nǹkan tó yẹ kí ìjọba ṣe nìyẹn tí ìjọba ò dẹ̀ lè ṣe. Àwa èèyàn náà fúnra wa, a lè ṣe fúnra wa now. Ẹ pera yín jọ. Ẹ ṣe gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ méjì lẹ máa fi ṣe ni. Kí oníkálukú mọ bóyá nǹkan tẹ́ ẹ̀ ń jẹ, nǹkan tẹ́ ẹ̀ ń mu, kí ló ń fa kíní tí mo fi ní kíní. Àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn ló yẹ kẹ́ gbé síta. Ẹ pé torí pé ẹ̀ ń ṣe fíìmù. Fíìmù yín gan sìn báyìí it's not helping. It's not helping. The only thing tí ẹ̀ ń ṣe nínú fíìmù yín, kẹ́ ẹ ṣe òògùn owó, kẹ́ ẹ ṣe aṣẹ́wó, ìyẹn nìkan lẹ ń flaunt. Ní tèmi o, gbogbo fíìmù tí máa fẹ́ wo fíìmù báyìí, mo máa scroll. Mi ní mọ̀ èyí tí mo fẹ́ wo, gbogbo ẹ̀ òògùn owó ni. Kí ló dé? Kí ló dé? Òògùn owó nìkan ni àti bí wọ́n ṣe ń bọ́ bàtà bọ́ kíní. Kí ló dé? Ẹ̀yin ẹ dẹ̀ tí wá jáde àwọn ìlú tó yẹ pé ní kò sí anything tí ẹ ń tà fún àwọn ará ìlú mọ́. Bí ò ṣe wípé ìwà ìbàjẹ́, bí ò ṣe pé ìwà bí wọ́n ṣe lè ṣe òògùn owó, bí wọ́n ṣe lè gbéyàn pa, ìyẹn nìkan lẹ ń ṣe now. Ìyẹn nìkan lẹ ń ṣe. Àwọn masses yẹn náà lẹ wá fẹ́ kó wá bẹ̀rẹ̀ sí ní fún yín lówó. Ẹ lọ bá àwọn olóṣèlú. Àbí àwọn kì í fi owó tí wọ́n wo àìsàn. Ṣé wọn kì í fi owó tí wọ́n wo àìsàn ni? Ẹ lọ bá wọn now. Ẹ lọ bá wọn. Ẹ kúkú lè bá wọn sòótọ́ ọ̀rọ̀. Ẹ lọ bá wọn, àwọn owó náà lẹ kúkú ti ń gbà. Kì í ṣe pé ká máa bọ́ síta ká máa gbà lọ́wọ́ àwọn tó ń ṣiṣẹ́ tí wọ́n tó di pé wọ́n rí owó titi wọn. Àwọn tó ń ṣiṣẹ́, àwọn tí wọ́n mọ nǹkan tó ń pass through kó tó di pé wọ́n rí owó wọn. Ẹ̀yin á kọ̀ jáde síta. Ẹ need 100 million. Mo need 20 million. Ẹ ti mọ̀ wípé ní wọ́n máa kúkú dá fún yín. Ayé yín ni wọ́n wá ni. Ṣé ayé yín ni wọ́n wá? Ẹ wá ń pé nítorí pé ẹ jẹ́ celebrities ní o. Kàn dìde ràn lọ́wọ́ o. Àwọn mélòó gan lẹ́yìn gangan ràn lọ́wọ́? Àwọn mélòó lẹ ràn lọ́wọ́? Àwọn mélòó lẹ ràn lọ́wọ́? Àwọn mélòó lẹ́yìn lè tọ́ka sí wípé okay ẹ ràn lọ́wọ́? Tẹ bá dẹ̀ ti bẹ̀bẹ̀ fún owó tán ẹ bá lo platform yín tẹ fẹ́ fi gba owó fún yàn. Ẹ ti bẹ̀rẹ̀ sí ní jà lórí owó yẹn náà ni nítorí pé ẹ fẹ́ gba percent. Imagine this set of people. Wọ́n pé kí wọ́n ṣèrànlọ́wọ́, àwọn èèyàn dáwó tán. Àìmọye cases bẹ́ẹ̀ yẹn tó ti ṣẹlẹ̀. Wọ́n máa dúró ti owó yẹn pé okay àwọn náà fẹ́ share sí wọn bẹ́ẹ̀.
àwọn náà ló ti dé ń sìn, àwọn ní lupus, tó bá di lọ́la àwọn ní kinní kan, ọ̀túnla àwọn nígbà, kí ló dé? Oníkálukú náà ló ní nǹkan tó, oníkálukú ló mọ nǹkan tó ń rún mọ́ra bí aṣọ náà. Ẹ wo àwọn èèyàn, èyí tó yẹ kí ìjọba ṣe tí ìjọba ò ṣe, ọ̀run àwọn ará lẹ fẹ́ dá sí. Ẹ wo àwọn èèyàn tó wọ́n tiẹ̀ wọ́n pọ̀ bí omi, wọ́n pọ̀ bí omi gidi, wọ́n tiẹ̀ pọ̀. Mélòó lèèyàn fẹ́ sọ? Ṣé àwọn wọ̀nyẹn ṣé wọ́n ṣe ilé ayé wa ni? Ṣé wọ́n ṣe ayé wa ni? Tán àwọn èèyàn bá dẹ̀ kú, àwọn èèyàn kì í ṣe pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ń kú náà. Kò dẹ̀ kí n ṣe pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ń ṣàìsàn, oníkálukú ló máa mọ ibi tó ṣe máa gbé ẹrù ẹ̀. Ẹ gbé ẹrù yín, ẹ gbé ẹrù yín, ẹ yé tọrọ owó, ẹ yé tọrọ owó. Ó ti pọ́n mọ́ yín jù, ẹ yé tọrọ owó. Ẹ yé tọrọ owó náà. Ẹ flaunt gbá, ẹ flaunt àwo, ẹ wá di bí àìsàn ìwà nílé kówó sílẹ̀. Ṣé àwọn aráàlú ni kán máa bẹ̀rẹ̀ sí ní kó àìsàn sílẹ̀? Àwọn oníkan gidi tán fẹ́ fowó ṣe ń tiwọn. Wọn ò mọ mọ́tò wa, wọn ò dẹ̀ máṣọ gidi ń wọ̀. Wọn ò dẹ̀ mọ cream fi ń para, àbí wọn ò dẹ̀ mú oúnjẹ ń jẹ, wọn ò dẹ̀ mọ, wọn ò lè lọ jẹ shawarma, wọn ò lè lọ sí Dubai, wọn ò dẹ̀ lè lọ sí Chinese restaurants. So now ẹ̀yin nìkan máa tán máa ti ṣe owó ṣẹ́ wọn 30 days yẹn, ẹ̀yin nìkan wá fi sìn. Ẹ stop ẹ̀. Ẹ stop ṣe bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ stop ẹ̀. Àgbà lọ́wọ́ Mary, àgbà lọ́wọ́ Mary ni yín. Àwọn ẹni ẹlẹ́ni tó ń gbìyànjú tó ẹlòmíì àtàárọ̀ báyìí bá ti kúrò nínú ilé, ó ti di lálẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ àṣelàágùn gidi. Ìgbà tán bá dẹ̀ wá pa owó tiwọn tán, kán wá fi wá máa wo àìsàn titi yín. Ṣé nínú family àwọn tó fẹ́ fún yín lówó yẹn, ṣáwọn ni ẹni tó láìsàn ni? Àwọn náà ní now. Ẹlòmíì gan tó fún yín lówó, òun gan mọ nǹkan tó ń pamọ́ra nínú àwọn tó fẹ́ fún yín lówó yẹn tẹ́yin fẹ́ gbà yẹn. Òun gan ní àìsàn tó fi sára tó ń tọ́jú. Ó ń mọ iye owó tó ń san lọ́spítù lóṣooṣù fún àìsàn yẹn. Ẹ̀dá fẹ́ sọ gẹ̀gẹ̀, ẹ wá fẹ́ sọ gẹ̀gẹ̀, ẹ fẹ́ sọ di àrùn. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Ṣé ẹ̀yin nìkan lẹ wà láyé ni? Ṣé ẹ̀yin nìkan ni? Ṣé ẹ̀yin nìkan ni? Lénìí, lọ́la, lọ́tùnla, kí ló dé? Ẹ̀yin Lopus, ìgbà yẹn wá ń kọ́. Àìmọye àwọn tó ń gbé àìsàn tó ń gbé sára. Aṣọ ló ń bàṣírí oníkálukú náà. Aṣọ ló ń bo àṣírí oníkálukú. Tán bá dẹ̀ ti fún wọn tán sìn, nǹkan mìíràn ni wọ́n á lọ divert owó yẹn, ni wọ́n á lọ divert ẹ̀ fún. Wọ́n kú ti mọ̀ pé kò sẹ́ni tó máa sọ̀rọ̀, kò dẹ̀ sẹ́ni tó máa bi wọ́n ní nǹkan kan. Wọ́n ti mọ̀ pé kò sẹ́ni tó kúkú máa bi wọ́n, àbí ta ló fẹ́ bi wọ́n lóòótọ́? Wọ́n pa gbogbo ẹ̀ máa bẹ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ nǹkan kan, ẹ bẹ̀rẹ̀ organization. Kí lẹ̀yin ń ṣe fún ìlú? Kí lẹ̀yin gan ṣe tẹ fẹ́ gbà? Ẹ pé ẹ̀ ń pa wọ́n lẹ́rìn-ín, ẹ̀ ń dá wọn lára yá. Kò sí mọ́ ẹ̀ tí ì ṣe morals gan, ẹ̀ tí ì ṣe kíní àfi òògùn owó. Àwọn ọmọ kékeré, àwọn àgbàlagbà kọ́ nìkan ló ń wo fíìmù sí yín náà. Àwọn ọmọ kékeré, ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́? Ọ̀pọ̀lọpọ̀ ilé lẹ ti bàjẹ́ náà. Nínú àwọn ilé tẹ ti bàjẹ́ yẹn, nísìnyí ẹ fẹ́ máa gbowó lọ́wọ́ wọn. Ẹ fẹ́ máa gbowó lọ́wọ́ wọn. No. Ẹ stop. Ó yẹ kó ojú tì yín kẹ́ fọwọ́ bojú. Ẹ fọwọ́ bojú. Ó yẹ kí ojú tì yín kẹ́ fọwọ́ bojú báyìí. Ṣé ẹ̀yin nìkan ni? Ẹ̀yin nìkan ni? Orogún ológun dẹ̀bìtì àyàtí. Ṣé ẹ̀yin nìkan ni? Ẹ̀yin nìkan ni? Mú wá ni ilẹ̀kùn tí wọ́n máa ń dún. Kò sí gbà. Àfi kán wá máa tọrọ owó. We have cancer o, ti kinní kan o. Ìyẹn nìkan ni wọ́n mọ̀. Àwọn alákúnjẹ burúkú. Ẹ̀yin mélòó lẹ̀yin ṣe ìrànlọ́wọ́ fún? Àwọn alákúnjẹ burúkú. Tán bá dẹ̀ ti gbà tán nísìnyí, wọ́n á lọ fi ra cream ni. Wọ́n fẹ́ di Michael Jackson. Àwọn rádaràda ìyá. Wọ́n á lọ fi ra cream ni. Ìgbà yẹn náà sọ pé àìsàn yẹn ti lọ, ó ti disappear. Àìsàn yẹn ti disappear. Nǹkan tán máa sọ nìyẹn. Ẹ lọ change your ways. Ẹ jọ̀ọ́, ẹ change ways yín. Ẹ change ways yín. Tí nǹkan bá ti dé bá yín, bẹ́ẹ̀ ṣe máa ń lọ raṣọ, tẹ́ ṣe máa raṣọ 300,000 yẹn náà, tẹ́ ṣe máa mú bẹ́ẹ̀ àṣírí ẹnìkan ṣe ní tú. Then use the same method láti fi wá àìsàn yín. Ẹ lo the same method láti fi wá àìsàn yín. Ẹ lò ó. Àwọn mélòó ni ṣé ẹ̀yin nìkan ni? Kò sí Ghana, kò sí celebrities ní Ghana. Ọjọ́ mélòó la gbọ́ pé ìkan jáde tó bẹ̀rẹ̀ sí ń tọrọ owó? Ọjọ́ mélòó la gbọ́ àfẹ́yìn nìkan ó lè wọ̀n bílíkì wọ̀n bíà ní? Kí ló dé?
àwọn ìjọba ń rẹ́ àwọn aráàlú jẹ ẹ̀yin náà ti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ kí ló dé ṣé ayé yín nìkan ni wọ́n wá ni ṣé ayé yín nìkan ni wọ́n wá àwọn tó kú láàrin yín kọ́lọ̀ ń dẹlẹ̀ fún wọn ẹ ṣe awareness tó máa lè jẹ́ ẹlòmíì ò mọ̀ pé òun ní ẹlòmíì ní diabetes lára wọn tí ò mọ̀ ẹ ṣe àwọn ẹ mú nǹkan kan tó jẹ́ pé ó máa benefit lẹ́yìn ẹ̀yin Nollywood yẹn ṣebí organization ni yín náà ẹ pera yín jọ ìgbà báyìí ni gbà wo ni ká fi sí ẹ bẹ̀rẹ̀ nǹkan kan just start something láti jẹ́ kí ẹ create awareness fáwọn èèyàn ẹlòmíì kò mọ iye nǹkan tó yẹ kò mọ nǹkan tó yẹ kóun jẹ nítorí pé wọ́n á máa bẹ̀rù láti lọ sí hospital ẹ máa pe àwọn doctors àwọn experts wọ́n máa wá wọ́n máa ṣàlàyé fún yín kì í ṣe pé gbogbo ẹ̀kọ́ náà ní iṣẹ́ ayé kọ́ leléyìí iṣẹ́ ayé kọ́ leléyìí àwọn result nǹkan tá a bá ṣe our actions wa consequence ẹ̀ ó máa padà wá bá wa so ẹ jọ èwo ni iṣẹ́ ayé ń bẹ èwo ni iṣẹ́ ayé ń bẹ ẹ pè ẹ kọ́kọ́ pera àwọn tó jẹ́ president yín àwọn tó jẹ́ vice president irú nǹkan tó yẹ kó bẹ̀rẹ̀ sí ní ṣe nìyẹn ẹ lè dedicate odindi oṣù kan fún irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ ṣe workshop gbogbo ẹ̀kọ́ ni party náà ẹni tó bá fẹ́ pẹ́ láyé tó jí ọ̀dẹ̀ ní ríbi ó máa fọwọ́ mú kan ni àwọn àgbàlá àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀ ẹni tó bá máa pẹ́ láyé tí ò dẹ̀ fẹ́ kójú òun ríbi ó máa fọwọ́ kan ló máa mú bẹ́ẹ̀ ó dẹ̀ máa mọ bó ṣe ó máa strategize ni now wàá ti wò pé nǹkan tó ń ṣe yìí nǹkan báyìí ló ń fà fún ẹ nǹkan tó ń ṣe yìí nǹkan báyìí ló ń fà fún ẹ máa stop ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìyẹn jẹ́ ti tèmi o that's my candid advice fún yín ẹ torí Ọlọ́run ó tó gẹ́ Ọlọ́run kò ràn àrùn gbogbo wa lọ́wọ́ ẹ dákun ó tó gẹ́ ọmọ Léfì